mo máa kí yín o ẹ̀yin èèyàn mi ẹ kú dédé àsìkò yín o orúkọ mi ni Alhaji Sefiu Alao Adékúnlé agbára orin original bàbá oko lórí ètò wa ètò yín ọ̀rọ̀ àgbà náà la wà ohun tí a fẹ́ gbé sọ tá a fẹ́ ṣàgbéyẹ̀wò ẹ̀ ní ṣókí lénìí ni ọ̀rọ̀ agbára kí làwọn èèyàn ń pè ní agbára agbára jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún ọmọ ẹ̀dá láti ní gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ olórin tí mo wà ní Abẹ́òkúta ń bì alágbára kan ni mí ó wá kó mo ṣe fẹ́ lo agbára mi táwọn èèyàn wá fi agbára yẹn tán máa nífẹ̀ẹ́ mi torí tí èèyàn bá ti ní agbára tán ẹ̀tẹ̀ ló tún kù fún tí èèyàn bá ní agbára tán kò sí tó tún wá mọ́ tí ò bá ti mọ̀ ara ẹ̀ kó tẹ́ ni wọ́n ní alágbára má mèrò òun ni bàbá ọ̀lẹ ẹ gbọ́ tí èèyàn bá ní ìwà kí ló fẹ́ ṣe fún mi lára agbára ẹ̀ ló ń gun o tí èèyàn bá ní ìwà wà rọ́wọ́ mi agbára ẹ̀ ló ń gun o tí èèyàn bá ní ìwà tó competition kọ́ máa lọ múyàn kọ́ máa tì mọ́lé kó máa náwó lé lórí agbára ló ń gun agbára wà gbogbo lówó ayé pátá gbogbo ọlọ́lá ayé pátá gbogbo lágbára wà lọ́wọ́ ẹ̀ mo tó ń pè ní agbára nìyẹn ó dáa kéèyàn máa ní ṣùgbọ́n tó bá wá ní agbára yẹn tán ọ̀rẹ́ mi báwo ló ṣe fẹ́ lò ó tó fi ní tẹ́ lórí ẹ̀ torí ìyá mi máa ń pòwe kan fún mi ní Sefiu ṣe pẹ̀lẹ́ àti gòkè kò ṣòro àti pẹ́ lókèrè kó má dùn Sefiu ṣe pẹ̀lẹ́ àti gòkè kò ṣòro àti pẹ́ lókèrè kó má dùn kí ló ń pè ní kéèyàn pẹ́ lókè téèyàn wà ní ipò kan kó bóyá ó jẹ́ gọ́fúnà ọdún 8 ni o kúrò ń bẹ̀ tán àwọn aráàlú wọ́n tún ṣe yí ọmọ wọ́n bá tún dé wọ́n ń wá ilé ẹ̀ ò gbẹ́ èèyàn ò sá fún ò ṣàgbára lò nìyẹn ìwọ tó jẹ́ commissioner of police tó jẹ́ pé wà ní kàn lọ kán ọmọ ọlọ́mọ wáyé tí wọ́n mọ́lé ẹ gbá wọn létí ìwà adájọ́ tó bá gbá mọ́tò ẹ̀ ń dì pẹ́ ẹ mú tó bá jẹ́ kejì dájọ́ ti lọ ṣẹ̀wọ̀n fún agbára má jẹ́ kágbára gùn ẹ̀ ọlọ́run ọba lágbára ju ẹ lọ o wàláhì tàláhì sọ́mọ́ bẹ́lẹ̀ làṣẹ́láwà ọlọ́run ọba ó lágbára ju ẹ lọ kò sí agbára tí ò sí lọ́wọ́ ọlọ́run ọba kí ní báyìí tí ò tó nǹkan ò tẹ́ rí nǹkan kan múnú agbára ọlọ́run nígbà tí ẹgbẹgbẹ̀rún èèyàn billions of èèyàn ó wà ń gbòòrò ọlọ́run wá yan ẹ̀ ní alágbára kan ọ̀rẹ́ mi má ṣàgbára lò ẹ má ṣàgbára lò agbára wúlò tí èèyàn bá wà láyé yìí agbára wúlò láyé ìwọ tó bá ti lórúkọ ó ti lágbára ìwọ tó jẹ́ chairman national union tó wà ní state chairman alágbára kan ni ẹ alágbára kan ni ẹ tó jẹ́ pé gbogbo àwọn ọmọ tó wà lẹ́yìn ẹ pátápátá ní gbogbo the whole state bíi gọ́vnọ̀ ló ní alágbára kan ni ẹ báwo ló ṣe wá fẹ́ lo agbára yẹn tó fi jẹ́ pé nígbà tó bá lo ọdún 8 ẹ tán kódà àwọn tó wà lẹ́yìn ẹ gan wọn nígbà ayé àrò jẹun nígbà ayé gbogbo ló gbà mọ́ wọn lọ́wọ́ tán wó nìkan ni ẹ lọ mú ẹ lọ gba gáràjì lọ́wọ́ ẹ fẹ́ lómi ìsìnlọ́la agbára ló lò tó bá yà ó máa kú mbẹ ẹni tó ní kó gba gáràjì lọ́wọ́ ẹni tó wá bọ́ síbẹ̀ tó bá tún wá dá ènìyàn padà síbẹ̀ àbí tó bá tún fún un ní ipò tójú yẹn lọ́nkọ́ ó dẹni ẹ̀tẹ́ lójú ènìyàn láéláé kò dẹ̀ sẹ́ni tí ò wúlò láyé kò sẹ́ni tí ò wúlò má fi agbára yan ọmọdé jẹ àmọ́ bí tá a máa pàdé lọ́la má ṣe agbára lò agbára dá ń tòótọ́ láti ní lọ́wọ́ ó ń jẹ́ kọ́ mọ̀ yàn ń lù ó dẹ̀ ń jẹ́ kéèyàn níṣà kéèyàn jókòó sílé tó bá ní agbélé pàṣẹ alágbára náà ń pè bẹ́ẹ̀ ṣé lágbájá ni tó bá gbórúkọ mi ẹ ló sà èmi Sefiu Alao ni mò ń sọ̀rọ̀ sà ọmọ yẹn ọlọ́pàá ẹ ti mú ẹjọ́ mọ́tò mi ló gbé jáde ẹ bá ń gbé jáde agbára kan lèèyàn lò yẹn ṣùgbọ́n tí mo ti ráwọn yẹn náà ní sinadagbo tí mo ní get out kíní kan ta ló mọ̀ yẹn lọ́pàá rí ọ̀gá yín làwọn bá ṣe ìgbéra sánlẹ̀ alágbára ẹ ṣọ́ra ọ̀rẹ́ mi má ṣàgbára lò ó ọ̀rẹ́ mi má ṣàgbára lò ó torí ẹni tó bá yẹ̀yẹ́ ẹ lè ní ó lè dọ̀la kó dá lágbára mà nígbà kí lọ́ọ́ bí òréré ìgbà kí lọ́ọ́ bí òréré. ìrírí làgbà ohun àgbárí tójú rẹ̀ fi ìjì bẹ́ẹ̀ bí ìrọ̀ àrísàn o. ìrírí làgbà.